Ẹ ǹlẹ́ gbogbo ilé, ṣàlàáfíà lẹ wà? Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ṣàlàáfíà ni Títílọpẹ́ bá yín? Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n sọ wípé lásán làjànàkú ń fojú ìṣẹ́ wo ọ̀bọ, ọ̀bọ òkúkú tọrọ jẹ. Àjànàkú jẹ́ ẹranko tó tóbi. Ó wá bẹ̀rẹ̀ sí ní fojú ìṣẹ́, ó bẹ̀rẹ̀ sí ní fi wo ọ̀bọ nítorí wípé ọ̀bọ kéré. Àmọ́ ọ̀bọ kò tọrọ jẹ lọ́wọ́ àjànàkú. Ló fi sọ wípé àgùntàn kò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ ọ̀bọ òun lọ̀bọ ń jẹ. Báwo leléyìí ṣe bá wa wí? Ẹ má jẹ́ ká máa fojú ẹ̀tẹ́ wo àwọn ènìyàn. Ẹ má jẹ́ ká máa kó iyán àwọn ènìyàn kéré. Ẹ má jẹ́ kí a máa ro àwọn ènìyàn pin nítorí wípé a ò kì í ṣe Ọlọ́run. Òjò yìí ń rọ̀ lọ́wọ́, kò tíì dà. À ń sọ wípé òjò tàná ó ju tèní lọ. Ẹ má bu ẹnu ẹ̀tẹ́ lu ẹnikẹ́ni. Ẹ má jẹ́ kí a máa fi ojú ẹ̀tẹ́ ká máa fi wo àwọn ènìyàn nítorí wípé àpọ́nlé òun lára ń fẹ́. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ẹ má gbàgbé láti share fídíò mi, láti like ẹ̀, láti tẹ̀lé mi ní YouTube, ní Facebook àti ní TikTok. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ó dìgbà, a ó ní pàdé ayọ̀.